kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ajé Ọmọdé. Ẹ jẹ́ n sáré fi fídíò yìí hàn yín kí n tó ṣàlàyé. Gbà mí o, ẹ gbà mí o, Àgbàlá Gabriel ìwọ náà gbà mí o. Ó ti tójọ́ bí mẹ́ta kan tí mo ti wà lórí bẹ́ẹ̀dì, ẹ̀yìn ló ń dùn mí. Èmi ni wọ́n pè ní James Depe, ọmọ ìwé ìrádọ́gba, ọmọ bẹ́ẹ̀dì yẹn bá kú àtàlà á lọ. Ìran bàbá àtàwọn sunkún ẹ̀yẹ̀kẹ́yẹ ọmọ tó bí sílùú Ìbàdàn tó fúnlẹ̀ jù rẹ̀ sábẹ́ Olúmọ. Inú àwọn òṣèré àgbààgbà òṣèré ni mo wà. Mo wà nínú sinimá bóòlì pọ̀, mo wà ní sinimá ẹkùn, mo wà ní sinimá gbódòrógùn kọ̀ọ̀kan ló gbé mi jáde. Ọjọ́ tí ń dalẹ̀ lọ, eré orí ìtàgé yìí lọ la ṣe títí tíyàwó kú sínú rẹ̀. Eré orí ìtàgé yìí la ṣe títí ọmọ mẹ́rin ló kú. Ṣé o dìgbà tí ìbára bá kú báyìí lè sè kí n tó rí jẹ kí n tó rí mu ni? Ẹ ṣàánú èmi náà ti bá lọ lójú títì. À ń gbádùn yín o, à ń gbádùn yín. Èmi náà ẹ jẹ́ kẹ́mi náà gbádùn ẹ̀yin náà. We dey gbádùn you, we dey gbádùn you. Don't gbádùn me, make it gbádùn myself sef. Kí ló dé ẹ ṣàánú fún mi? Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Gbogbo èèyàn ló ṣàánú fún. Wọ́n ṣàánú èmi náà. Àti bí ọdún kan sí ọdún mẹ́ta lẹ́yìn tí ń dùn mí. Mi ò ráyà ní kankan. Àwọn ọmọ ló ń gbé mi. Bó tilẹ̀ jẹ́ pé àǹtí Yínká TNT wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan lórí fídíò yìí. Àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ni wípé wọ́n ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn bí àwọn àgbà òṣèré wa bí wọ́n ṣe máa ń wá sórí social media láti wá máa tọrọ owó all the time. Wọ́n ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn. Ó sọ̀rọ̀ ilẹ̀ kún. Ṣùgbọ́n àkọ́kọ́ màá kọ́kọ́ rọ gbogbo ẹ̀yin tí Ọlọ́run bùkún fún láti ran bàbá yìí lọ́wọ́. Ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Ẹ jọ̀ọ́ abẹ̀bẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ súnmọ́ Àgbàlá Gabriel, ẹ bá wa tag wọn, ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá ran bàbá yìí lọ́wọ́. Ó pẹ́ tèmi gan tí rí bàbá yìí last. Onítíátà ni mí o, ṣùgbọ́n ó pẹ́ tí mo ti rí wọn last. Ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì nípa àwọn ọ̀rọ̀ tí àǹtí Yínká TNT wá sọ, wọ́n rí wí. Àǹtí Yínká TNT rí wí. Torí tábàwò kìí ṣe iṣẹ́ tíátà nìkan ni iṣẹ́ tó wà. A rí àwọn olórin táwọn náà ti kọrin rí ṣùgbọ́n tí ayé ò gbà tí wọ́n mọ́. A rí àwọn òṣìṣẹ́ ìjọba tó yẹ pé wọ́n ti fẹ̀yìntì tó yẹ pé ó kù díẹ̀ káàtó fáwọn náà. A rí èèyàn tó ti ṣòwò rí tó yẹ pé ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n àwọn ò kí wá sórí social media báwọn ní tíátà sì ń wá sórí social media. Bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ tampan wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò láti dẹ́kun nǹkan bí eléyìí, life policy tí wọ́n ń ṣe, so gbogbo àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n gbé kalẹ̀ láti dẹ́kun nǹkan bí eléyìí. Torí irú nǹkan yìí ó ń indirectly ó ń tàbùkù iṣẹ́ yẹn. Ó fẹ́ yẹ káwọn èèyàn máa wò níwò pé àbí iṣẹ́ yẹn ò tó wọn jẹ ni, àbí kò sówó nídìí iṣẹ́ yẹn ni. Bó tilẹ̀ jẹ́ wípé púpọ̀ àwọn bàbá yìí a lè blame wọn. Ẹ pé kí ni reason tá fi lè blame wọn? Ṣé nígbà tí ayé ń yẹ wọ́n nídìí iṣẹ́ tíátà, nígbà yẹn iṣẹ́ la rí ni kò sówó. Torí ojú ò tí là bí eléyìí nígbà yẹn. Àwọn marketers ló ń lò wọ́n, mo ti sọ́rí. So àwọn kan ń ṣiṣẹ́ ní ayé dẹ̀ mọ́ wọn. So lójú àwọn àtàjẹ́ wọn gbà pé bí wọ́n ṣe lórúkọ yẹn náà ni wọ́n ṣe náwó. Ṣùgbọ́n sẹ́mo pé nígbà yẹn marketers ló kàn máa wò pé ó yá wá ṣe story báyìí fún mi. Ó yá location báyìí. Ojú ò là bí ìsìn pé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. So ojú tá a fi wò wọ́n gbà yẹn, ojú bí wọ́n ṣe lórúkọ yẹn la fi rò pé bẹ́ẹ̀ lówó sì wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n wọ́n fara ṣiṣẹ́ ńgbà yẹn. Wọ́n fi ara yára pé tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé gbogbo àwọn àgbààgbà yẹn almost 60% of them ní nǹkan tí mò ń sọ yẹn affect. So ká má wò ní wò pé bí iṣẹ́ yẹn ò dá ní. Ṣùgbọ́n nígbà tí wọ́n àwọn marketers lò wọ́n. Ó ṣẹlẹ̀ sáwọn olórin náà. A rí àwọn olórin kan gbà yẹn náà tó yẹ pé ní ayé ìgbà yẹn àwọn promoter ló kàn lò wọ́n. Wọ́n gbé wọn wọ studio every time àwọn ń ṣiṣẹ́.
ṣùgbọ́n owó wà sọ́wọ́ wọn ẹ bá wọn máa compensate mi gba ni wọ́n gbé mọ́tò 504 náà gbé fún kó máa wọ́ kiri. Ara wọn nǹkan tó affect wọn lélẹ̀. Ẹ̀kejì dẹ̀ ni pé ẹlòmíín gbà yẹn ìwọ̀nba tọ́lọ́kọ́bọ̀ tó tún rí bùkátà family ò jẹ́ kó rí invest lé lórí. Bó ṣe lórúkọ yẹn lọ́tún lósì ní bùkátà ń jáde táwọn èèyàn ń wá tó yẹ kó kálukú gbé bùkátà wá. Iṣẹ́ yìí jẹ́ ilé season ni ó lè rìn lẹ́nu ní yíyẹ yìí kó má rìn ní next year mọ́. Wọ́n lè máa pè é ṣiṣẹ́ ní yíyẹ yìí kó di next year ká má pè é mọ́. So ọ̀pọ̀lọpọ̀ ń gbà yẹn ni ò mọ̀ pé season ni pé ìgbà kan ń bọ̀ táyé wọ́n má lè má pòun ṣiṣẹ́ mọ́. Àwọn tó affect eléyìí. So reason tí mo fi ṣàlàyé ni pé kí ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ tàbí tẹ́ ń ràn wọ́n lọ́wọ́ kẹ́ má wò níwò pé ó sì já wọn nìkan ni pé bí àwọn mọ̀mọ́ yìí sí bẹ́ẹ̀ kò séèyàn náà tó wù pé kò máa tọrọ kò séèyàn tó wù kó máa tọrọ. Kí wá ní àbá tí mo lè dá láti dẹ́kun àwọn nǹkan yìí? Ó ní pé mò ń bẹ ààrẹ ẹgbẹ́ tíátà yálà ti ANTP ni tàbí TAMPAN ni tàbí AGN ni tàbí movie ambassador ni gbogbo ẹ̀yin associations tẹ́ wà mo fẹ́ kẹ́ ẹ ṣe program kan. Program yẹn ó yẹ kẹ́ ẹ ṣe within the association ni ṣùgbọ́n gbogbo wa mọ̀ wá ara wa ní Nàìjíríà kò sẹ́ni tó ṣe trust kó mọ̀ dípò àwọn kan ló máa padà kówó yẹn jẹ. Ẹgbẹ́ ètò kan kalẹ̀ kó jẹ́ bí life policy. Mo mọ̀ pé TAMPAN ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n pè ní life insurance tani káwọn èèyàn máa dá owó yẹn I think is it not every year pé ká máa dá owó yẹn kéré kò lè ṣe nǹkan kan pé bí a ti nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni yẹn ẹgbẹ́ á lè fowó yẹn rẹ nìyẹn lọ́wọ́ owó yẹn kéré kò lè ṣe nǹkan kan. Ẹ wá gbé ètò mi kalẹ̀ kó jẹ́ bí life policy or life cover or life insurance. Ó yẹ kó jẹ́ ẹgbẹ́ ló máa coordinate ẹ̀ tẹ́lẹ̀ but tó wá tún dá ẹgbẹ́ pé owó yẹn ká máa dá sínú ẹgbẹ́ àwọn kan ló máa padà kó jẹ gbogbo wa là ń mọ̀ọ́ra wa ní Nàìjíríà yìí. Ṣùgbọ́n ẹ try láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Ministry of Art and Culture tàbí Ministry of Art and Tourism ní gbogbo state kọ̀ọ̀kan tàbí láti federal level wa kí wọ́n create space yẹn fún wa. Ṣé mọ̀ pé àwọn òkè so ní sọ́ọ̀sù kábà sọ pé a máa gba pension kò sírú ẹ̀ so èèyàn máa ń pọnmi sílẹ̀ dùngbẹ́ ni. So tí ministry yẹn bá lè create space yẹn fún wa pé ok o gbogbo ní tíátà o bíyà every month o ẹ máa sanwó kan tó máa jẹ́ life insurance or life cover o fún yín o bíyà minimum of 10,000 ní o pé tó bá di ẹ̀yà after 20 years o after 10 years o oníráyè láti claim owó ẹ̀ mi mọ̀ bí ẹ understand me. So a lè rí nǹkan bá ẹgbẹ́ ló yẹ kó coordinate kìíní yẹn but kó mọ̀ bá dípò àwọn kan máa padà kó owó bẹ́ẹ̀ jẹ tí ẹgbẹ́ kọ̀ọ̀kan bá wá lè ṣiṣẹ́ pẹ̀lú government pé kírú àǹfààní yẹn wà. So easy ẹni tó bá wá di pé bóyá ojú ogbó dé bóyá owó yẹn ó gbà bí ó fẹ́ fi sí shop kan síwájú ilé ẹ̀ ni a lè fi sí shop èyí tó yẹ pé nígbà tí kò fi rain mọ́ táyé ò mọ́ kò parí ilé ẹ̀ a lè gba lówó yẹn a lè fi parí ilé ẹ̀ èyí tó yẹ pé fẹ́ fowó yẹn ra oko gan ni a fi ra oko èyí tó yẹ pé fẹ́ fi ra mọ́tò kó gbé fáwọn yẹn ká máa fi ṣe kábúkábú a fi ra mọ́tò a gbé fáwọn yẹn a fi ṣe kábúkábú. So because gbogbo wa ò lè máa wá every time láti wá máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn tó bá yá lóòótọ́ máa sú àwọn èèyàn ó máa sú àwọn èèyàn a máa wò níwò pé àwọn people in take it chances or where wọ́n take advantage because àmọye retired teacher mi tó yẹ pé kò kọ́lé kò rálẹ̀ tó fi retire kò dé wá sórí social media kó wá máa pariwo pé ẹjọ́ o òun ò kọ́lé o òun rálẹ̀ o láti 35 years in service o òun sì gbá kankan àmọye iṣẹ́ ìjọba tó yẹ pé kò rẹ́lí ẹ̀dísìn tó fi retire tó dé wá sórí social media wá máa pariwo àmọye èèyàn tó yẹ pé ó ń pass through a lot tó dé wá sórí social media wá máa pariwo. So ẹgbẹ́ lọ́lọ́kan òjọ̀ kan a nílò láti ṣiṣẹ́ lórí ilé kí ṣe káàkiri máa ṣe artist night nìkan tó yẹ kẹgbẹ́ wa dálé lórí rárá pé fairism àwọn ọmọ ẹgbẹ́ náà gbọ́dọ̀ jẹ wá lógún ó gbọ́dọ̀ jẹ wá lógún
ara nǹkan tó yẹ kó jẹ́ ojúsùn ẹgbẹ́ nìyẹn, pé kí la máa ṣe láti dẹ́kun àwọn nǹkan tó ń tàbùkù ẹgbẹ́ wa yìí. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Àjọmádé ní orúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Àjọmádé TV. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lọ subscribe sí YouTube channel mi Àjọmádé TV, ẹ dẹ̀ follow page mi Àjọmádé. Ó dàbọ̀, ire.